Kilarigbo Live TV. Fathia Balogun, where are you? Fathia, where are you? Can you make that noise no more? Can we make us feel? Can we get the touch? Can we get the word? Can we get the word? Thank you. Gbogbo wa láti gba bíbíṣì wa o, gbogbo wa la ṣì máa lẹ́bọ̀, tó bá ti di jọ́ọ̀bù, tẹ́ ẹ bá máa lẹ́bọ̀, ojú ọ̀bọ̀ APC ní ojú tàpàdé ọdún ní kẹrẹ̀ ṣí, tẹ́ ẹ bá máa wá ṣe ti pẹ̀sidẹ́ǹtì, ojú ọ̀bọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Jagaban, ojú ẹni kẹrẹ̀ sí ní ojú ọ̀bọ̀ APC àṣẹ. Ẹ̀wọ́n ní ọ̀lẹ́ sí i, ọ̀rọ̀ ti sọ yẹ́yì, pé tó bá ti di sẹ́nitọ̀ yé wa. Tó bá ti pè sẹ́nitọ̀ lọ́gùn state, ojú ọ̀bọ̀ yẹ́yì ní ojú ọ̀bọ̀ APC, ibẹ̀ náà ni kẹ́ tún ṣe kí ni, kẹ́ tún lẹ́sí, tẹ́ ẹ bá máa lẹ́sí fìlà lókè fìlà lókè fìlà lókè. Tẹ́ ẹ bá tún máa lẹ́bọ̀ ìmí, Gbẹ̀ngà Daniel, ojú ìbẹ̀rẹ̀ lẹ́sí alákòjú ọ̀bọ̀ APC fìlà lókè. Salisu náà, ẹ̀rọ sójú ọ̀bọ̀ Salisu ní APC, tẹ́lọ́ máa tó máa wọlé kó náwó sókè, fìlà ìgbálẹ̀, fìlà lókè, ẹ ṣé, God bless you. APC! APC! Ṣé ẹ ti rẹ́dì fún wa? Ta ló rẹ́dì fún? Ẹ sọ pé Jagaban! 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 Ta ló lè ṣe é? Bí ìgbọ́, eléyìí ṣe torí pé ó jẹ́ Yorùbá. Ẹ jẹ́ ká fojú inú wò ó. Akitiyan tí bàbá yìí ti ṣe lórí èèyàn, lórí ìlú. Ó tọ́ kó jẹ́ àbí kò tọ́ kó jẹ́? Ẹ sọ pé gbòòsà lẹ́ẹ̀mẹ́ta fún bàbá. Gbòòsà, gbòòsà, gbòòsà. We are just starting. All right, I'm going to give it to another president. Ó jẹ́ tu àfáàní, ó lè kírun kọ́lọ́hún mọ̀, ó dẹ̀ burú nínú television. He is one of my senior brother tó jẹ́ pé ó mọ̀ọ́rẹ́, ó dẹ̀ dúró tán, kò fi aṣíwájú lẹ̀ rí láti 1999 till date. Ladies and gentlemen, I am going to call on that person. Àwọn kan máa ń pè ní Kúrámà Tẹ̀tẹ̀, àwọn kan á pè ní Másọ̀mọ́, àwọn kan á pè ní Young Fighter. Ladies and gentlemen, can you put your hands together for Alhaji Yinka Quadri? Báyìí sí o, ẹ̀gbá báyìí sí o, báyìí sí o, aṣíwájú ni jọ̀ọ́, aṣíwájú ni jọ̀ọ́, Tinubu ni jọ̀ọ́. Ladies and gentlemen, I'm going to call her. She's a man of substance. Ladies and gentlemen, ó ti dé o, ó ti dé. Jagunlabi ẹkùn ọkọ òkè, àkànàkùn ọmọ bàrà, bàbá wọn, father before father, the man before the man, Jagun before Jagun. Hold on, I see the wagon. The wagon is around. What's wrong there, Baba? What's wrong there, Baba? What's wrong there, Baba? Ladies and gentlemen, ever be kicking one the ultimate. APC! APC! Wọ́n àti ìrí kankan. Wọ́n ní aláàtì ní mo lọ́gùn mogun, mo lọ mogun, ìwẹ̀ yẹn wò. Àbẹ́mọ̀, gbogbo àwọn tí a wà ń bẹ̀ báyìí,
Gbogbo àná mọ̀ pé our president ẹni tí awọ ẹ̀ka ojú ìlú ni. Wọ́n lè ní táwọn ọba kájú ìlú kí ló máa ṣe? Ìyá ló máa ya aṣáájú kájú ẹ̀. Ìkòyí ọmọ agbọ̀n yìí wọ́n máa gbé lẹ́gbẹ̀gbẹ̀ ọmọ agbẹ́jù gbé ẹ̀jọ̀ gbé bàdàn gbé takímọ̀ rìn bá wọn gbé ní awẹ́. Ọmọ ẹgbẹ́ mi yẹ ọmọ ìdílé ẹ̀dógún bẹ́ẹ̀ kọ́ ní ọmọ Balógun. Àkàbí ẹ̀kọ́ ọmọ lọ́dọ̀ ìdámọ̀ràn pápá mi wọ́n. Okay now, Àkàbí ẹ̀kọ́ ó yẹ mú balẹ̀ rẹ̀ APC gbogbo yín ẹ mú balẹ̀ yín kẹfì pápá wá sígbó láyéláyé kan máa ṣègbérí mọ́ kọ́lé mọ́ páwá lọ́gá wọn aláṣẹ ó yẹ mú balẹ̀ rẹ̀ kẹfì lẹ́kọ̀ọ́ wá sígbó lẹ́lẹ́kọ̀ọ́ sígbó láyéláyé kan máa ṣègbérí mọ́ kọ́lé mọ́ páwá lọ́gá wọn ó yẹ mú balẹ̀ rẹ̀. APC tẹ́ bá ti ń dìbò bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kẹ́ máa dìbò DA Dàpọ̀ Abíọ́dún kẹ́ dìbò Salis kẹ́ dìbò Lámídé kan ọmọ tó yá yìí ó yá yìí pọ̀ jù.
MC oṣù bí wọ́n ní ọ̀pá tẹ̀lé MC wọ́n bá bá Èkó àwọn ẹgbẹ́lẹ̀ àwọn ọlọ́pàá London ó ní oṣù bí wọ́n ní ọ̀pá tẹ̀lé ọ̀pá tẹ̀lé lọ́dún ọdún ìgbà olùwàmọ́ ó ní ìgbógbó oníṣìí wọ́n bí bẹ̀rẹ̀ onílẹ̀ síkù bàbá sẹ́wọ̀ àtúntò láàdúgbò lẹ̀ ṣe ọ̀gáàgbà olúwàmọ́ látàrí alárùkọ́lẹ̀ àdámọ́ jẹ́kọ́ gbogbo fọ́dẹ̀ ìlọ́bí lẹ́ṣọ́mọ́lú ìlẹ́gbò sọ́mọ́ àtúlùkọ́ láàdúgbò lẹ́ṣẹ́ ẹ̀ṣọ́pàá ọ̀rin náà lókùn Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba tó yọ ọ̀rọ̀ Jábésì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV.